mo kábàámọ̀ pé mo ṣe àtìlẹ́yìn fún Tinubu ní 2023 èmi gan ní ohun tó mà yẹ láti di ààrẹ Nàìjíríà Ṣèyí Mákindé ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé mà ti sọ wípé òun mà kábàámọ̀ pé òun ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu níbi ètò ìdìbò gbogbogbò ọdún 2023. Mákindé ní àtìlẹ́yìn tí òun mà ṣe fún ààrẹ Tinubu kò mọ̀ so èso rere gẹ́gẹ́ bí òun ṣe fọkàn sí ní ọjọ́ Ṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 23 oṣù kejìlá. Ó ní Mákindé má sọ̀rọ̀ náà níbi àpérò tó máa ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn nílé ìjọba tó wà ní Agodi nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ó rántí pé Mákindé wà lára àwọn gómìnà G5 tẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí wọ́n tako olùdíje sípò ààrẹ fẹ́gbẹ́ náà ìyẹn Alhaji Atiku Abubakar. Àwọn gómìnà ọ̀hún nígbà náà máa sọ wípé ẹkùn gúúsù Nàìjíríà ló mọ̀kàn láti pèsè ààrẹ lẹ́yìn tí ààrẹ Muhammadu Buhari láti ẹkùn àríwá tó ti lo ọdún 8. Mákindé máa ṣàlàyé pé ìdí tí òun fi ṣe àtìlẹ́yìn fún Tinubu tó máa jẹ́ olùdíje lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC nígbà náà ó mà ní wípé òun gbàgbọ́ pé Tinubu ó máa mú àyípadà ọ̀tun bá orílẹ̀-èdè Nàìjíríà. Mo ti sọ tẹ́lẹ̀ pé èèyàn ni mí, mo ṣe àtìlẹ́yìn fún ààrẹ tó máa wà lórí ipò bí ó tilẹ̀ jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú mi ó ní mo wà nítorí mo rò pé ó máa ṣe ohun tó tọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé òun rò pé ààrẹ máa mú àtúntò bá orílẹ̀-èdè Nàìjíríà nípa lílo àwọn èèyàn tó kójú òṣùwọ̀n láti kojú àwọn ìṣòro tó ń bá Nàìjíríà fínra, ṣùgbọ́n tó ní ohun tó yàtọ̀ ń làwọn máa ń rí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìdúró ire ìṣèjọba àwarawa, Mákindé jẹ́jẹ́ pé òun kò ní ṣe àtìlẹ́yìn fún Tinubu níbi ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Mákindé mà tó sọ̀rọ̀ lórí ohun tó ṣokùnfà àìgbọ́ra-ẹni-yé tó máa ń wáyé láàrin òun àti mínísítà fọ́rọ̀ Àbújá Nyesom Wike. Ó ní ohun tó ṣokùnfà aáwọ̀ náà kò mà sẹ́yìn bí mínísítà náà bó ṣe sọ fún ààrẹ Tinubu níbi ìpàdé kan pé òun máa mú ẹgbẹ́ òṣèlú PDP dúró fún lọ́dún 2027. Gómìnà náà ní ohun tí Wike mà sọ náà kì í máa ṣe ohun tó yẹ kó ti ẹnu rẹ̀ jáde o. A wà nínú ìpàdé pẹ̀lú ààrẹ, èmi pẹ̀lú Wike àtàwọn míì. Wike sọ fún ààrẹ pé òun máa mú PDP dúró ṣáájú ètò ìdìbò 2027. Mo sì béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé a fẹnukò lórí eléyìí. Ó wòye pé bí ó tilẹ̀ jẹ́ pé Wike ó ní ẹ̀tọ́ láti ṣe àtìlẹ́yìn fún Tinubu, àwọn ọmọ ẹgbẹ́ mi àwọn náà ní ẹ̀tọ́ láti dáàbò bo ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n sì tako ohun tó bá lè dènà ìṣèjọba àwarawa. Ó ní ohun tí Wike máa ṣe yìí òun ló mú àyípadà bá ìbáṣepọ̀ òun àti Wike, tó sì fẹ̀sùn kàn wípé ó máa ń lo ipò rẹ̀ láti tàbùkù ẹgbẹ́ òṣèlú PDP pàápàá ní àwọn ìpínlẹ̀ tí PDP tó ti ń ṣàkóso ìjọba níbẹ̀. Ó wá tẹ pẹlẹmọ pé àwọn ọmọ Nàìjíríà wọ́n nílò ètò ìṣèjọba àwarawa tó mà dúró rè pẹ̀lú níní ẹgbẹ́ alátakò tó gbóná tó sì bẹnu àtẹ́lu báwọn gómìnà àtàwọn èèkàn olóṣèlú bí wọ́n ṣe ń fi ẹgbẹ́ òṣèlú wọn sílẹ̀ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC. Gómìnà Ṣèyí Mákindé ó ní ààrẹ Tinubu ó ti gbèrò láti fi òun ṣe adarí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n òun má kọ̀ jálẹ̀ tí òun sì sọ fún pé ẹgbẹ́ òṣèlú PDP ń lòun bá ṣe o. Mo sọ fún ààrẹ pé tó bá jẹ́ pé kí Adébáyọ̀ Adélábù kó lè mú àtúntò bá ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ó ní wọ́n ṣe yàn án sípò mínísítà. Adélábù kò ní ìkápá bẹ́ẹ̀. Ààrẹ sọ wípé rárá o, ìwọ ọ̀gá ni mo fẹ́ kó bá mi tún ẹgbẹ́ òṣèlú APC tò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo sì sọ pé rárá, ẹgbẹ́ òṣèlú PDP ó ní mò ń bá ṣe. Ṣèyí Mákindé ó mà tún fi kọ́rọ̀ rẹ̀ pé òun ní gbogbo ìrírí àtàwọn àmúyẹ láti di ààrẹ bí ó ṣe jẹ́ wípé òun ti ṣe gómìnà fún sáà méjì tí sáà òun tí yóò sì parí ní ọdún 2027. Tó bá fi máa di ìparí ọdún 2027, mo máa ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún sáà méjì. Ààrẹ tó wà lórí ipò báyìí náà ó ṣe gómìnà ìpínlẹ̀ Èkó fún sáà méjì ni o. Ṣèyí Mákindé òun ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí.
láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, àánú Ọlọ́run bá rí yóò fọ̀ nínú ayé mi àti yín o.